And the war is okay. Tonight again, I welcome everybody in the name of our Lord Jesus Christ. You are here or you are watching us. We welcome you in the name of our Lord Jesus. He that has made himself the God of our forefather. Again, I will beseech you as I have done yesterday. Because today will be the second day for the revival. I will beseech you. I will beg you. So that you will pray. Very well. Put change together for you. Wherever you are, release your hand. You are here at your seat so that you can pray very well. Thank you, Holy Spirit. I want you to pray very well. Father, I must not enter this month of November in vain. Make an exclamation. Can you unload in your duke? Command the 50,000 in one country. For someone to spend a year and doesn't have 50,000 in his account. I want you to need you are working in your account. Some people that doesn't have such money in their account, they have entered this year in should not about that door. But we don't believe. If you hold that door, baby, connect it to me. I don't believe anyone can be an obstacle to me, but it's only Jesus Christ that can do it. Oh, what do you want to do? You are in this year. Oh, no, January last You have spent January in vain. oh, no, February last You spent February in vain. oh, no, March last March in vain. yes, I didn't want more sugar. Let me enter the 6 months. Oh, no, June last You spent June in vain. oh, no, July last July in vain. oh, no, August last August in vain. Paddy woman. An exclamation. No, what else? Okay. Raise your hands. We don't believe there's nothing they cannot do with the children of time. We don't believe like that. We don't believe like that. You are in November and you are able to perform excellently in November. It is over.
must not pass me by. Ọwọ́ rẹ sókè. Raise your hands. Àwọn tó bá mọ tí wọ́n wá ṣe. People that know what they are doing. Olúwa má jẹ́ kí n wọnú oṣù November yìí lásán. Father, I must not end this November in vain. Mo gbà wípé kò sí ohun tí ìwọ Ọlọ́run ò lè ṣe. I believe there's nothing you cannot do. Ariwo láti inú ohùn rẹ kò sọ́ọ̀tì àdúrà. Call you to prayer by the voice. Sọ́ọ̀tì àdúrà. Yes. Wọ́n gbà wípé kò sọ fún ṣẹlẹ̀ January. I believe there's nothing. Ìwọ náà máa kà bẹ́ẹ̀ máa kà bẹ́ẹ̀. Ṣùgbọ́n tó bẹ́ẹ̀ bá ti mọ̀ wọ̀nyí. Má jẹ́ jáde nínú rẹ̀ lásán. Má jẹ́ wọnú rẹ̀ lásán. Má jẹ́ jáde nínú November. Àdúrà yóò ní mínísì àná. The prayer has no meaning to you. Bóyá tó bá di January wà tó ohun tí mo sọ. By January you know what I am saying. Nígbà tí bá jẹ́ kó yẹ wípé 2021 ti lọ. I told you that 2021 has gone. Bóyá bẹ́ẹ̀ ló máa mọ ohun tí mo sọ. By the time you know what I am saying. Àdúrà yìí dáadáa. Olúwa. Ajẹ́ wọ́n mú November lásà. Enter November in vain. Ìkejì nìyẹn. Second one. Wọ́n kọ́ láti jáde nínú rẹ̀ lásán. Unless you bless me, I will never let you go. Accompany the set of gold. I will never let you go. Unless you bless me, I will never let you go. Unless you bless me. I will never let
What makes me so painful? I have been telling you since January. For you not to cry by December. Raise your hand. I have been shouting since January. Now your case should not be somehow. Stretch your hands to the cross. I said it. I said it. Yeah, the third time. I said it. The vessel of the Lord. Every prophetic word. I am hearing. I am hearing. Someone will do an exceptional amen. Yes, The amen you have not done before. This is the voice of the Lord. Don't me. Hear me. This is the voice of the Lord. And I said it out. The vessel of the Lord. Wherever you are hearing me. Remember you are. It is what I heard. I heard it in my hearing. I heard it in my hearing. I heard it. Asking to the voice of the Lord. I heard it clearly. Listen to the voice of the Lord. You are going out this in me. This is what I heard in my hearing. Acting to the voice of the Lord. What he has spoken, that is what I'm bringing out. And that is where we are called a prophet. What he has spoken is what we are saying now. If you believe it might come to pass. I believe it, that is why it come to pass. Hear this voice. And I said it. Whenever you want to offer, I know that is a plan. We have long way to go. Then we need to pray. I hear it. I hear it. I heard it. Listen to what God said as you say. I believe you, Lord, that you have said it. Their time has not come. Hear the prayer. Kò sí àkókò láti ní ṣòfò. Nàbọ̀ ọ̀rẹ́. Àdúrà láti gbàdúrà. We pray and check your hand. Wà á gbàdúrà, wà á máa gorí rẹ. Let's check that. Wà á gbọ́ dáadáa. Check your hand. Wà á gbọ́ dáadáa. Not less than 16 women here. Àwọn obìnrin wọ́n dín ní mẹ́rìndínlógún tó wà níbí. That need to walk away from the desert. Tí wọ́n nílò láti rìn kúrò nínú aginjù. I am saying
them in the desert. Oh, we want to know how to get you. I don't want to After the person. why you let it be. It is clearly. What we can be what you do. Look at all the Paloma Shami Menje. Look at all the Menje we go there to God's covenant that made you stand in if you roll it down, not if you down. Tomorrow. In the second pole there. Ruby is set up. I don't want to get it. I heard it clearly. Hey, it's about to get it. This is why I heard it. My dear, what they get to God's covenant that is stopping you. if you roll it down, It's knocking your gates in my tomorrow. we can do it down. You're not going to tomorrow. Ẹyẹ pàdé yìí. After this Ó gathering, ṣàmì méje tó ní ìlànà lọ. Iná olúwa kọ́ ní àbára máa jẹ mọ́. Are you ready? Bí ìbínú sọ pé ṣó ṣì èrè ni. Are you crazy? Bí mo ṣe ń bá that is what I am saying in the spiritual. Eléyìí ni mò ń rí nínú ẹ̀mí. Nígbà tí mo ṣì èrè. Why is the Lord telling that? Kí ló ń lọ sí ọ̀rọ̀ mi dá ọ̀la? Why is it I take my day? Nígbà tí tó ló kó náà wọ̀. Not to be spending money. Nígbà tí ọba sọ́jọ́ náà wọ̀. My mother is Kí spending ló money. ń fi ọ̀rọ̀ mi dá ọ̀la? Why is it money? Ẹ̀gbọ́n wọn ló wà. After the mother, Àwọn ti fi ẹ̀ dúró. covenant is stopping Fi you. ọ̀rọ̀ rẹ̀ dá ọ̀la. I told you. Ó ṣe àmì méje. I heard it. Prepare Ẹ gbáradì for the Lord tonight. fún Olúwa ní àṣálẹ́ yìí. Má fi gbólóhùn àsọtẹ́lẹ̀ ṣe. Please don't play with the prophetic mandate. Jẹ́ kó dàbí súwìtì tó ńlá tó máa ń dùn mọ́ ẹ nínú. Let it be like a sweet that is sweeting with you. Ṣé gum tó máa ń jẹ. Like the gum you are eating Tí mo bá ti ń jẹ, á sì máa mú ìdùnnú sí ọkàn. that bring excitement to you. Ohùn Olúwa. Is the voice of the Lord. A fẹ́ gbàdúrà ṣùgbọ́n mò ń gbọ́ ohùn Olúwa. We want to pray, but I am hearing the voice of the Lord. Ẹ gbọ́ ohùn Olúwa. Hearken to the voice of the Lord. Wọ́n sì wí. And I said it. Ọmọ Olúwa ni mo gbọ́. Is the voice of the Lord. Ṣùgbọ́n mo wí jáde. I said it. Bí mo rí ọ̀nà. And the voice of God. Tó tó padà jí láàárọ̀ ọ̀la. Before you wake up tomorrow, Àwọn ti ń jẹ́ dúró. people stopping. Ọlọ́run máa dójú tì wọ́n lórúkọ Jésù. Àwọn ẹ̀mí àdìjù. So it's not less in about 16 to 17 women. Láàárín àwọn èèyàn mẹ́rìndínlógún àti mẹ́tàdínlógún bí Added to it before it is called that number. wọ́n tó bẹ̀ wọ́n á ti fi kún un. Then the Holy Spirit added to I'm seeing 16 to 17 now. Orí àwọn èèyàn mẹ́rìndínlógún You need to pray. olú àdúrà. Ẹ̀mí tó sọ ẹnu sí agíjù. The spirits that have forgotten you in the wilderness. Yóò jẹ́ kí àwọn tó jẹ́ kórí yẹn rí ẹ. And it does not allow the people that want to see you to see you. I am seeing 3 women. Lórí ọkùnrin mẹ́ta wáyé. 20 together. Wọ́n ti wá di ogún. I am seeing 3 women. Lórí ọkùnrin mẹ́ta wáyé. 20 Wọ́n now. bá di ogún. This is finish one. Nínú ẹ̀mí. That we need to pray. Àánú wọ́n ti gbà Ẹ̀yin yí. ẹ̀mí tó sọ mẹ́nu ságíjù. With the spirit that forget me. Láti àṣálẹ́ yìí lọ. From the night. Ẹ̀bí máa dànù bẹ́ẹ̀. Báwo wọ́n sọ ní àgbà?
I will sing the song of the week that is supposed to be. Maybe you know what I am saying. Why is it stopping you? When some people are successful. What is stopping this mother? Why is some people invite their parents to abroad and their parents go there to enjoy? The majority of people invite their parents. Why is it that the wilderness is stopping you? I
By December, epo máa kúrò ní iye tó wà. the fuel will inflate. Wọ́n ti fi 100 naira kún epo. They have added to the price of fuel. Ẹ mú sọ fún ẹ. I told you, Àfikún gbáradì. except you get prepared. Ìpọ́njú 2022 máa ní agbára. The wickedness of 2020 will be powerful. Ọlọ́run ò dédé kí n dédé láti ìjọ tí mo ti ń gun orí òkè ní ọdọọdún. That my annual trance, Láti ìjọ. till the time I be going to the trance. No, láti ọjọ́. From the time of my Tí trance, mo ti ń gun orí òkè ní that I ọdọọdún. have been descending on the trance. Ọlọ́run kì í dédé bí àkọlé jáde. God does not give out the thing. Olúwa pariwo jáde. He shouted loud and clear. Sweet gẹ́gẹ́ bí kọlu. And I see that the man of God. 2022. Said 2022. Wọ́n ní ọdún tí òun máa ṣe kíni. Is the year you settle all responsibilities. Ọlọ́run ti ń dojú ti wò gàdá. God has settled all responsibilities. Tí o bá wá sá ilé. If you don't run Wàá rí pé bùkátà máa pa ènìyàn. Ní ojú títì. Ní ojú títì. on the road, Mo fi ayé àti ìṣẹ̀dá tó dá mi pa. I use my creator. Mo fi ìpè, mo fi búrò ojú mọ̀. I use my calling. Mo fi ọjọ́ tí mo máa padà lọ kí ìdòdò àsọtẹ́lẹ̀ sílẹ̀ ìgbà. Even today, I will go and give my Mo fi calling. búrò lọ́sọ̀ àsọtẹ́lẹ̀ tí mo sọ yìí. I am willing to Wà work. ní pé 2022. 2022, Èèyàn á dẹ́kun nítorí bùkátà politiki. people die on the road because of responsibilities. Ó ṣì wà lábẹ́ àwọn kan tí wọ́n ní Nàìjíríà máa dànù. You are still under the custody of people that say Nigeria will be better. Ó sì dúró tó gbàgbọ́ pé pásítọ̀ ẹ̀ sọ fún ẹ pé Nàìjíríà máa jẹ́ ọ̀dẹ̀ jókòó sílẹ̀. You are still believing that the Bible says Nigeria will be better and you are still there. Tó bá di December, By December, wọ́n máa ta epo ní 340 naira per litre. now you become 340 naira per liter. Máa fojú ara ẹ̀ rí. You have heard the seed. Olórí burúkú kan jáde ó ní òun ni ex-president Ọbásanjọ́ wife. Ó wá ń sọ àsọtẹ́lẹ̀ ìjọba. That the president Ọlọ́run ní pé Nàìjíríà sì máa dà. he said he has seen that Nigeria will be better. Mo fi ayé àti ọ̀run múra rẹ̀. I use heaven and earth. NIGE. NIGE. RIA. Kò lè dáwọ́ láyé. It can never be better. Àfi tí ìlú yìí bá pín. Except this country is divided. I am talking to somebody that is listening to me. Mo ń bá àwọn ènìyàn tó ń gbọ́ mi sọ̀rọ̀. I am talking to a man. I am talking to a woman that they are still deceiving me. Mo ń bá àwọn ọkùnrin àti àwọn obìnrin tí wọ́n ń tọ̀ sọ̀rọ̀. I am still talking to somebody Mo sì bá ènìyàn kan that sọ̀rọ̀. is still under a pastor that is deceiving them about Tó wà Nigeria. lábẹ́ àlùfáà tó ń tọ̀ wọ́n nípa orílẹ̀-èdè Nàìjíríà. Nàìjíríà ò lè dá mọ́. Nigeria can never be better. Oníka ìdí pàtàkì ni wípé dodo àwọn tí ó wà ní ibẹ̀ dodo tí wọ́n ń ṣe ni wípé sẹ́ àwọn ní láti ní owó kù sí ó bá àkùkù so tó kàn. The elected one, what they are after is for them to have money. Ó lè gbàdúrà dáadáa. Can you play very well? Wọ́n fi 2022 ṣe é. Please don't play with 2022. Ṣé mi tí mò ń rán pé kọ́mọ mi lè jẹun ní máa ẹ̀ pẹ́? I that am making effort for my children to feed, will I help you? Èmi ò tí ì sọ ti family mi ò tí ì sọ yẹn o. I'm not even saying anything about my family. Ṣé èmi tí mò ń rán pé kí àwọn ọmọ tí mo ní kí wọ́n lè jẹun jẹ kí wọ́n má padà di pé ìwà ikú máa bẹ̀rẹ̀ sí ń ṣẹlẹ̀. Ọmọ tí yóò bá jẹun the next thing is gbéyàn lọ kú. When you don't feed, the next thing after feeding is death. Mo máa rántí èèyàn kan. I will never say my name. Ìbọn bá ń ṣọ̀kì ẹ máa pariwo pé máa wá rẹ sókè. Raise your hand. Wọ́n tọ́ ní etí mi ni. Wọ́n sì ní gẹ́gẹ́ bí ìránṣẹ́ náà. Gbọ́dọ̀ inú àìfíjì tó wà. Wọ́n tọ́ ní etí mi. Mo wí gẹ́gẹ́ bí ìránṣẹ́ náà. Ọmọlúwa inú àìfíjì tó bára rẹ̀ yìí. Iná kò náà ọ̀run kò mọ̀ jáde dára.
We are not a senior prophet. The senior prophet said it's going to be better. When Jesus Christ was giving birth to, he does not send the senior prophets. Read the place very well. Let's go to the book of Matthew. First Matthew. So that is where we get back to Jesus Christ. He did not send a big prophet. Let's quickly go there. He sent a junior prophet. As the junior prophet is going, he met the senior prophet. He has seen this guy I'm talking about. He has seen it also. When this young prophet is in order to go and give Jesus, the senior prophet told him, when you are coming back, you shall return to my place. Ìwé ìran Jésù Kristi ọmọ Dáfídì. Matthew 1:18. Bí ìbí Jésù Kristi ti rí nìyí. Ní àkókò tí a fẹ́ máa rí àyà rẹ̀ fún Jósẹ́fù. Bí ìbí Jésù Kristi ti rí nìyí. Ní àkókò tí a fẹ́ máa rí àyà rẹ̀ fún Jósẹ́fù. Bí wọ́n tó pàdé, a rí olóyún láti ọwọ́ ẹ̀mí mímọ́ wá. 19 sà. Jósẹ́fù ọmọ rẹ̀ ti ṣe olóòótọ́ ènìyàn. Kò sì fẹ́ dójú tì í ní gbangba. Ó fẹ́ kọ̀ sílẹ̀ ní ìkọ̀kọ̀. Ṣùgbọ́n nígbà tí ó rò wọ́n wọ̀nyí wò, áńgẹ́lì Olúwa yọ sí ní ojú àlá. Ó wí pé, Jósẹ́fù, ìwọ ọmọ Dáfídì, má fọyọ̀ láti mú Màríà aya rẹ̀ sí ọ̀dọ̀. Nítorí èyí tó yí nínú rẹ̀ láti ọwọ́ ẹ̀mí mímọ́ ni. Yóò sì bí ọmọkùnrin kan. Jésù ni wọ́n porúkọ sí. Nítorí ó ní ó gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀. Gbogbo èyí sì ṣá. Bí èyí tí a ti sọ láti ọ̀dọ̀ Olúwa. Bí ẹnu wòlíì tí ó lè ṣá. I am shouting that I'm hearing it. I said I am hearing it. As we have said from the Lord. And the prophet of God is saying I am 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 seeing the power. And I said what is with God? God will never speak out. If God wants to speak, it will speak out through somebody's mouth.
fẹ́ gbàgbé. You don't want to believe. Wọ́n máa sọ epo ní 500 lọ́dún tó kọ̀ sí ajá àgbẹ̀fọ́. Fuel will become 500 per litre. This is a prophecy. Àsọtẹ́lẹ̀. Ọmọ Nàìjíríà máa dàrú pátápátá ní ọdún tó ń bọ̀. Nigeria case will be scattered. Mo fi ayé àti ọ̀run múra rẹ̀. I use heaven and earth on it. Mo gbọ́ ni. I am hearing it. Èmi sì wí. And I said it. Ní ọdún tó ń bọ̀. As of next year. Ó máa di 500 naira. The fuel will go 500. Ó ti mọ̀ gbọ́ ni. It is what I heard. Èmi sì wí. And I said it out. Ọ̀rọ̀ Nàìjíríà máa dàrú pátápátá. Nigeria case will be scattered. Ní mọ̀ bí wọ́n ti máa tó mọ́. And we know how they will arrange it again. Àfi kí Yorùbá nation máa jáde lára. Except Yorùbá nation separated from it. Mo wí ni o. I am saying it. Nítorí pé ohun tí mo gbọ́ ni. It is what I heard. Ṣìdẹ́yìn ò fẹ́ gbàgbọ́. But you don't want to believe. Ní ẹ̀kọ́ bá gba àbọ̀dọ̀. If someone is of evil, Mẹ́lòmíì ló máa fi sẹ́nu iṣẹ́. another person will replace the Tó person. bá fẹ́ kí iṣẹ́ yẹn kó tẹ̀síwájú. If you want the one to be progressing, Kàwé. 24. Ẹ̀sọ́ fún mi kó kàwé. Nígbà tí Jósẹ́fù dìde ní òru rẹ̀, Yes. ó ṣe bí áńgẹ́lì Olúwa ti wí fún un. Ṣe bẹ́ẹ̀. Ó sì mú aya rẹ̀ sí ọ̀dọ̀. Bẹ́ẹ̀. Òun kò sì mọ̀ ọ́ títí ó fi bí àkọ́bí rẹ̀ ọmọkùnrin. Ó sì pe orúkọ rẹ̀ ní Jésù. Ibi táwọn lọ nìyá tí ń débẹ̀ lọ. we are getting there. Yes. Nítorí pé kò ní rán wòlíì. Wòlíì àgbà kò ní rán níṣẹ́ rí. You will never send the senior prophets. Ohun tó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn wòlíì àgbà. Do you know what happened about the senior Tí wọ́n prophets? bá ti dé ipò yẹn. When they get to that position, Àwọn tí wọ́n wà nínú àṣẹ ìgbìlẹ̀ wọn máa bá ṣe. they will mingle with the people of authority. Àwọn tó wá wà nínú àṣẹ ìlú yẹn. The authority of that country, Wọ́n máa bà wọ́n jẹ́ débi pé wọn ò ní rántí bí Ọlọ́run ló rán àwọn oníṣẹ́ they wọn. will spoil them to the extent they will not remember that God sent them. Ohun tó ń ṣẹlẹ̀ Nàìjíríà nìyẹn. That is what is happening in Nigeria. Nígbà tí èèyàn píríṣì fún ẹ wípé When someone is preaching to you, tó ìṣúra rẹ̀ sí ọ̀run. keep your treasure in heaven. Ìwọ́dé ìjẹ́pé lójúwọ́ tó bá ti gbà lẹ́nu iṣẹ́ rẹ̀. All the money you collect while working, Nítorí pé wọ́n ti píríṣì ẹ̀fún pẹ́pẹ́ kó tó ìṣúra rẹ̀ sí ọ̀run. because you have been preached to keep your treasure in heaven. Àwa kò wá sí ṣọ́ọ̀ṣì. You bring it to the church. Pásítọ̀ tó píríṣì bẹ́ẹ̀ fún The pastor that preached to you, lọ sọ fún wọn àdàbí go and tell them, tí wọn ò bá ní ẹ́stéètì fún àwọn. except they don't have essay for themselves. Tó bá gbé gbogbo àwọn pásítọ̀ yìí ní ẹ́stéètì fún àwọn. If they have essay for themselves, Tó wọ́n ní wá. and to the Ní very ọdún tó ń bọ̀. by next year, Ọ̀rọ̀ máa ń já wọn lulẹ̀ ilẹ̀ sẹ́kẹ̀kọ̀ lẹ́yìn. Jesus Christ. Wọ́n ní ẹ́stéètì fúnra wọn. They have their own estate, Kì í ṣe ẹ́stéètì kan o. not just one. Ẹ́stéètì tí ó dàgbé ó ní ilé oríṣiríṣi bíi 50. There are diversity of houses, Wọ́n dẹ̀ ń parọ́ fún ẹ pé ìwọ tó ìṣúra rẹ̀ sí ọ̀run. and they are telling you keep your treasure in heaven. Lára ẹ́stéètì wọn ni àwọn mọ́tò tí wọ́n dè sínú ilé wọn lọ́wọ́ Their ìlú náà. fleet of cars, Lára ẹ́stéètì wọn among their estates, òun ni àwọn fúláìtì private jet tí wọ́n fi fò their lójoojúmọ́. private jet they are using to fly. Private jet míì ó tó gbọ́dọ̀ do òwòrò yìí ní ọdún kan. A private jet is enough to take care of all these positions of over in a year. Wọ́n dẹ̀ sọ fún ẹ. And they are telling you, Níbo ló fẹ́ gbé private jet yẹn sí? where do you want to put the private jet? Níbo ló fẹ́ gbé estate yẹn sí? Where do you want to put the jet? Ọ̀dọ̀ owó tó wà nínú àkáǹtì wọn níbo ló fẹ́ kó sí? All the money in their company. Àwọn ìdájí pé ṣé wọ́n ń yàgò rẹ̀ ní? Are they mad? Wọ́n dẹ̀ parọ́ fún ẹ. And they are deceiving you. Àbí sọ́dà mẹ́wàá sọ́dà mẹ́wàá rẹ̀. To your tithes. Máa ṣe dá ọ̀nà olólùmọ́. Rántí fúnra, máa ná kí orí kẹta. Ẹsẹ̀ sàn kí o lè. Bí o fi pamọ́yàn kò dáwó. I am not forcing anyone to pay money. Ìyẹn ló ń bà mí nínú jẹ́ pẹ̀lú ẹ̀yàn ọmọ ọjọ́ yìí. And that is why I am sad concerning you this Mi member. ìkú ẹrù mi lé yín lórí ní I láyéláyé. place my load on Bí mo anyone. ṣe ń jẹ kò sẹ́ni tó mọ̀ nínú ìwé. Where I'm feeling no one knows. Bí mo ṣe ń mu kò sẹ́ni tó mọ̀ nínú ìwé. Where I'm feeling no one Ìyẹn ló knows. ń bà mí nínú jẹ́ lórí ẹ̀yàn ọmọ ọjọ́ And yìí. that is why I'm sad over Àwọn tá à ń you. sọ yìí. These people we are talking about Àwọn ọmọ ọjọ́ wọn ló máa pèsè wọ́n ti ń jẹun. is their member that will provide for them Bọ́mọ wọn ṣe ń lọ sí iléèwé, àwọn ọmọ ọjọ́ wọn ni wọ́n ṣe as their
Children going to school is their members. Mi ò ní ẹnikẹ́ni lára níbi tá a wà yìí. I did not torment anyone where we are. Nǹkan tó ń bà mí nínú jẹ́ ni. That what is making me so unsafe. Síbẹ̀síbẹ̀ ẹ ò gba Ọlọ́run kó jẹ́ kí ẹ ṣe gba Ọlọ́run. Yet it not take God the way you should take it. Tó bá máa ṣàṣeyọrí sẹ́. If you want to prosper, Ẹ tẹ̀lé ohun tí mo sọ fún yín. follow what I am telling you. Nígbà yẹn ni ìwọ yóò ṣe àṣeyọrí. Then you shall be prosper, Tí inú àwa yóò fi dùn. and we shall be happy, Tí ọ̀run yóò fi yọ ayọ̀ ńlá. and the heaven will rejoice. Kò lè rán wòlíì ńlá láéláé. If you can never send a senior prophet, Nítorí pé ibi tí wọ́n dọ́wọ́ ti lè dí òkè yẹn, àwọn tí kò sí òkè lọ́wọ́, àwọn tí wọ́n máa bá ṣiṣẹ́ pọ̀, àwọn tó wà lókè ni. they are at the top, and people they are going to work with, they are the people at the top. Wọ́n máa bá Ọ̀ṣínbàjò ṣiṣẹ́ pọ̀. Pardon? Ọ̀ṣínbàjò. They will work with Osinbajo. Wọ́n á bá Buhari ṣiṣẹ́ They pọ̀. will work with Buhari. Láti wọ́n bá lọ tí yẹn bá gbé 50 million lé wọn lọ. When they are going and they are giving 50 million, Lẹ́yìn 50 million ṣe o gbọ́dọ̀ sọ nípa Buhari pé Buhari ò dáa. will you be able to speak against Buhari again? Pariwo pé Impossible! nítorí pé nínú ìlú kan ó ti di dandan tó o bá ti wà lókè gẹ́gẹ́ bí wòlíì tó o ti jẹ́ pé wòlíì àgbà o gbọ́dọ̀ bá wọn tó ní òfin tó wà nínú ìlú yẹn ni. In every country, if you are a senior prophet, you must follow what they say. O gbọ́dọ̀ bá wọn tó. You must be in the same rank with them. Nítorí ẹ̀ ló ṣe pé káàní wà. And that is why we have Khan. Mùsùlùmí náà ní tiẹ̀. The Muslim has their own. Babaláwo náà ní tiẹ̀. Our Àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n wà lókè ni wọ́n ń bá gọ́ọ̀mẹ̀ntì ṣe ìpàdé. Three of them, they are meeting with the government. Sọ́bí láì tiẹ̀. Open your ear. Nígbà tí a sì bí Jésù ní Bẹ́tẹ́lẹ́mù Bí Jésù ní bẹ́tẹ̀. ti Júdà nígbà ayé Hẹ́rọ́dù ọba, Nígbà yẹn lọ́dún ọba. kíyèsí àwọn amòye kan ti ìlà oòrùn wá sí Jerúsálẹ̀. Wọ́n béèrè wípé níbo ni ẹni tí a bí tí í ṣe ọba Júù wà? Nítorí àwọn ti rí ìràwọ̀ rẹ̀ ní ìlà oòrùn. Àwọn á sì wá láti forí balẹ̀ fún. Amòye tá a sọ àwọn wòlíì kékeré ni. The wise men we are talking about, they are the junior prophets. Hẹ́rọ́dù tó rí yẹn náà wòlíì ní ní ìgbàanì. Herod is a prophet in those days. Ó kọ̀ gbàpọ̀dé ní nígbà tó dókè. He just be an evil person when he got to the top. Ní ìgbà tó dókè ló gbàpọ̀dé. When he got to the top, Nígbà tí Hẹ́rọ́dù ọba sì gbọ́, ara rẹ̀ kò lélẹ̀ àti gbogbo àwọn Nítorí pé Jerúsálẹ́mù. wọ́n ti bí ènìyàn kan tó máa ní agbára jùlọ nínú ayé. because they are giving birth to someone that will be powerful more than him. Wọ́n ti bí ènìyàn kan They are giving birth to someone tí gbogbo àgbáyé máa máa tẹ́lẹ̀ bá wọn. that the whole universe will be powerful in. Tó bá rí Hẹ́rọ́dù, When you see Herod, Ísírẹ́lì nìkan ni wọ́n ti lè tẹ́lẹ̀ bá. this is only in this strength that can bow down. Ṣùgbọ́n Jésù Olúwa wà. Jesus of our Lord, Nígbà tó gbọ́ pé wọ́n bí Jésù. when he heard he was giving birth to him, Ìràwọ̀ rẹ̀ tó kárí gbogbo ayé. he started speaking. Ó ní pé Jésù náà bí He yẹn. said, Jesus, God is Gbogbo àgbáyé ló máa máa tẹ́lẹ̀ bá fún. all God that will bow for him. Lọ́dún ṣẹlẹ̀ ni. That is what happened. Kàwé. Verse 4, sir. Yes. Nígbà tí ó sì pe gbogbo àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé Yes. àwọn ènìyàn jọ, ó bi wọ́n léèrè Ó pe ibi gbogbo- tí a gbé bí Kristi. Ó pe gbogbo àwọn kíni. Ó pe gbogbo àwọn olórí àlùfáà Ó pe we are on the right way. on the right way A wà lójú ọ̀nà. Ó pe gbogbo àwọn olórí àlùfáà kàwé. àti àwọn akọ̀wé Àwọn àkọ̀wé àlùfáà. àti àwọn ènìyàn jọ, Gbogbo ènìyàn ó ìjọ. bi wọ́n léèrè ibi tí a gbé bí Kristi. Níbo la bí ọ̀gbẹ́ni tí wọ́n parí ẹ̀? Wọ́n sì wí fún pé ní Bethlehem ti Júdà ni. Bẹ́tẹ́lẹ́hẹ́mù ti Júdà. Nítorí bẹ́ẹ̀ ni akọ̀wé rẹ̀ láti ọwọ́ wòlíì ni wá. Nítorí pé wọ́n ti sọ bẹ́ẹ̀ pé Jésù máa pa èèyàn kan wà tó máa padà wá. Kò sí option nígbà tí àwọn èèyàn yẹn ti rí ìràwọ̀ yẹn wọ́n ti mọ̀ wípé wọ́n ti bí Jésù. Kò sí pé wọn ò débẹ̀ wọn ò mọbi tó wà ṣùgbọ́n nítorí wọ́n ti kọ́ wòlíì lọ. Wọ́n sì lọ. He said, I heard it Wọ́n sì wí. and I said it out. Wòlíì lọ. The prophet heard it and he said it out. Bí olùdámọ̀tà. They are going to give birth to children. Bẹ́tẹ́lẹ́hẹ́mù ti Jùdíà. Bethlehem of Judah. Ta ló máa kàwé ìwọ ìyá yẹn? Ìwọ Bethlehem Jùdíà. Yes. Ìwọ kò kéré jùlọ nínú àwọn ọmọ aládé yìí. Nítorí láti inú rẹ̀. Yes. Ìmọ̀lẹ̀ kan yóò dìde. Yóò ṣe ìtọ́jú Ísírẹ́lì àwọn ènìyàn mi. Yorùbá ohun tí wọ́n ní Jésù máa ṣe nìkàwé. Nígbà náà ni Hẹ́rọ́dù pé àwọn ọmọ yẹn náà
wòlíì àgbà nìyẹn tí wòlíì àgbà tó bá ti dé tán àwọn kan máa wà lábẹ́ wọ́n pè wọ́n ó yan àwọn kan ní wá orí ẹ̀ pé wọ́n mọ̀ pé wọ́n máa sòtítọ́ àwọn bí Adébóyè bóyá Ìkọ́ Adébóyè. wọ́n máa sòtítọ́ àwọn bí Olúkọ̀yà Somebody like Olúkọ̀yà. àwọn bí David kìíní kan bíbí láti porúkọ ẹ̀ náà yẹ kọ́ ìlú tó ní David kan náà ó bá pè wọ́n ní wá wọn. Ẹ̀kọ́ dẹ̀. wọ́n mọ̀ pé wọ́n máa sòtítọ́. I know you speak the truth. Wọ́n sì bí wọ́n lẹ́sọ̀. wọ́n bí wọ́n lẹ́sọ̀. Àkókò tí ìràwọ̀ náà hàn. ìdáwọ́ ni àwọn Ó sì rán wọn lọ sí Bẹ́sẹ̀lẹ́mù. Ó wí pé ẹ lọ wádìí ti ọmọ wọn náà. Ẹ̀yin wọlé àgbà. Kàkàtì mi ní sẹ́tẹ̀ wọlé. Ọlọ́run òní wọ́n wọlé àgbà. Ẹ lọ wádìí ti ọmọ wọn náà. Ènìyàn ló lè rán wọlé àgbà. Tó bá ti wọ àwọn ọmọ yẹn, mẹ́tẹ̀ẹ̀ta yẹn wà níbi Ọlọ́run lọ́rùn àwọn yẹn. ó bá náà wòlíì àgbà. He sent a senior prophet. ẹ jẹ́ kí wọ́n lọ wádìí ibi tí a bí ọmọ náà sí. Let them go and make Nígbà tí ẹ̀yin bá sì rí ẹ padà wọ́n sọ fún mi kí èmi kí ó lè wá forí balẹ̀ fún pẹ̀lú. Nígbà tí wọ́n sì gbọ́ ọ̀rọ̀ ọba wọ́n lọ sì wò ó ìràwọ̀ tí wọ́n rí láti ìhà ìlà oòrùn wá ó ṣáájú wọn títí ó fi wá ìdúró lókè ibi tí ọmọ wọn náà gbé wà. Nígbà tí wọ́n sì rí ìràwọ̀ náà wọ́n yọ ayọ̀ ńláńlá. Nígbà tí wọ́n sì wọlé wọ́n rí ọmọ wọn náà pẹ̀lú Màríà ìyá rẹ̀ wọ́n wólẹ̀ wọ́n sì forí balẹ̀ fún un. Nígbà tí wọ́n sì tú ìṣúra wọn. Nígbà tí wọ́n sì tú ìṣúra wọn, wọ́n tán lọ́rẹ wúrà àti tùràrí àti òjíá. ibẹ̀ láti rí gbogbo nǹkan yẹn lénìí wúrà tùràrí tí pásítọ̀ kan bá wá sọ fún ẹ pé tùràrí tó ń fi yẹn ó ń disturb òun èṣù ní pásítọ̀ yẹn ṣùgbọ́n tí bóni yẹn ti ní ṣùgbọ́n ṣá. If the pastor is telling you that the incense you are burning is disturbing him, ọ̀tá Jésù ní wúrà then he was given a gold, tùràrí he was given an incense àti òdìyá. and meat. èèyàn kan máa dìde ní ẹ and to go to that church where they are doing like this they are afraid. ṣé o tẹ́ wọn náà ti ní issue ìwọ gan ní issue I am telling you sọ pé mo ní issue sọ bẹ́ẹ̀ àtàwọn bí Jésù. Clap to you. Bí Ọlọ́run ti kìlọ̀ fún un ní ojú àlá bí Olúwa ti kìlọ̀ fún ojú àná. pé kí ìwọ kí ó má ṣe padà tó Hẹ́rọ́dù lọ mọ́. ọ̀tọ̀ ni àwọn tí ọba rán ọ̀tọ̀ ni àwọn amòye mẹ́ta bí Olúwa ti kìlọ̀ fún wọn ní ojú àná. As they have been warned in the dream, ẹ̀yin ò gbọ́dọ̀ padà lọ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọba wọn. don't go and make the king hell. Wọ́n gba ọ̀nà mìíràn lọ sí ìlú wọn. síta ọ̀rọ̀ mìíràn lọ. Nígbà tí wọ́n sì ti lọ, kíyèsí, áńgẹ́lì Olúwa yọ sí Jósẹ́fù ní ojú àlá. Ó wí pé dìde gbé ọmọ wọn náà pẹ̀lú ìyá rẹ̀. síbẹ̀síbẹ̀ bí mo ṣe sọ fáwọn èèyàn pé kí wọ́n má gbọ́ ọ̀dọ̀ Hẹ́rọ́dù padà Hẹ́rọ́dù sì máa wá ó sì máa wá ẹ̀mí rẹ̀. Herod will be seeking after his life. Therefore, ìwọ Joseph To that event, Joseph, bí ọmọ yìí. take the child, Dìde gbé ọmọ náà pẹ̀lú ìyá rẹ̀. Kí o sì sá lọ sí Íjíbítì. Kí ìwọ ni ó sì gbé ibẹ̀ títí èmi ó fi sọ fún ọ. Títí èmi ò fi sọ fún ọ. títí. Èmi ò fi sọ fún ọ. Nítorí Hẹ́rọ́dù yóò mú ọmọ ọwọ́ náà láti pa. Ó máa wá láti pa. he will be seeking for his life to kill. Nǹkan tó ń pè ní wòlíì ńlá ni. And that is what we call the senior prophet. Nítorí ẹ̀ ló ṣe máa ń gbọ́ wípé àkùkọ gàgàrà kì í fẹ́ kí kékeré kó máa kọ. The bigger call will allow the smaller call to Nítorí pé come. wọn ò gbàgbọ́ wípé Ọlọ́run tó pa bàbá Sùwé Ọlọ́run ló pa kì í ṣe yẹn. It's God that keep Baba Sule. Bàbá Sùwé ti ṣe ohun tí àwọn èèyàn máa ń ṣe láyé. He has done what people have done on earth. Àwọn èèyàn pàtàkì nínú ayé yìí Bàbá Sùwé ti ẹ̀káńtà gbogbo tí wọ́n máa ń ṣe. Baba Sule have been with personality in this Bàbá Sùwé ó world. ní òkìkí débi pé gbogbo ayé ló mọ Bàbá Sùwé. He's a famous person. Sọ pé number one. That is number one. Pariwo pé number one. Number one. Number two. Number two. Bàbá Sùwé bá àwọn èèyàn kọ́lé nínú ayé kì í ṣe dé ó tún kọ́
One-story building local. He built a story building. Number 3. Bàbá Sùwé lọ sí gbogbo ìlú èyìnbó pátá. He traveled out the world. Wọ́n bá àwọn èèyàn fẹ́ ìyàwó ó sì bá wọn bí ọmọ nínú ayé. He marries and he gave birth. Number 4. Bàbá Sùwé ṣó lẹ́yìn. Baba Sùwé. Ó ní owó kì í ṣe pé kò ní owó àìsàn ló gba owó lọ́wọ́ rẹ̀. He has money but the sickness took money. Number 5. Tó bá ṣe ní àìsàn ni. You no sickness. Ó sì máa move kò sí ọdún lè dá. You will see keep moving. Nítorí èmi àti aláìní ẹ̀rọ ìfàṣọ. I am you love in passion. Ẹjọ́ jẹ́ ìṣe. Let him do your good. Ṣùgbọ́n àwọn tá a sọ yìí. The people we are talking about, Wọ́n ò ronú ikú. they are not thinking about death. Wọ́n ò ronú àwọn máa kú. They are not thinking about death. Láyéláyé. They are not thinking Wọ́n ò about fi it. ìlú pé àwọn máa fi ayé ìṣẹ̀lẹ̀. They didn't believe they will leave this world. Tí wọ́n bá bí ní fún ẹni. If they believe so, Wọ́n ò ní fi ìyà jẹ èmi àti ẹ̀. they will not survive. Ìyà ń jẹ mí, ìyà ń jẹ. We are facing so many others. Wọ́n tún wá ń promise yín pé àwọn ò ní gbé sókè ní ọdún tó tún bọ̀ pé December yẹn ó máa wọ 330. Ẹni tí wọ́n sì ń sọ yẹn fún tí kò jẹun jẹ ṣé o rí pé wàhálà ṣẹlẹ̀. Yes, the problem. Aṣọ aṣọ máa Àfọwáyé yìí ṣe aṣọ láyé jẹ́. Ọlọ́run ní tí wọ́n ní kí wọ́n ka ìgbẹ̀yìn pé Ọlọ́run ò lè rán àwọn wòlíì kìkì wọn àwọn wòlíì àgbà sínú. God will never send a senior prophet. Gbogbo tí mò ń sọ yìí Ọlọ́run ò lè rán wòlíì àgbà tó pé wọ́n ti jẹ dòdò òun ò ní lè sọ dòdò. God, they can never speak out the truth. Ṣùgbọ́n àwọn wòlíì yẹn náà lè yín dàbọ̀. And it is that prophet you believe. Ló fi ayé àti ọ̀run rẹ̀. I use heaven and earth. Tó bá sì mú ìyá PDP àti bàbá PDP tó jẹ́ pé ṣọ́ọ̀ṣì kan ni wọ́n ń lọ, wọ́n dẹ̀ sì tún parọ́ fún ẹ̀yin èèyàn yìí tí wọ́n dẹ̀ ń píríṣì fún oníṣọ́ọ̀ṣì wọn. Ìyá PDP, bàbá PDP, màmá APC àti bàbá APC tó jẹ́ pé wọ́n lọ sí ṣọ́ọ̀ṣì tí wọ́n ń tó tí ẹ̀dọ́ yìí tí wọ́n dẹ̀ tún jáde ta láti parọ́ fún yín pé Tinubu ló lè ṣe ẹni báyìí ló lè ṣe. Sọ̀rọ̀ ọ̀nà ayé ìlú. There's no case again. Ó lè wà nínú ẹgbẹ́ yẹn sẹ́. Ó lè wà nínú àwọn tó ṣe ní Nàìjíríà máa dá You are not related. You can never see my favor. Nigeria can never be again. Nigeria ò lè jábọ́. Nítorí pé àwọn tó wà náà nínú Nàìjíríà ti ara wọn nìkan ni wọ́n mọ̀. They are self-centered. Ti ara wọn nìkan ni wọ́n ṣe kí ni. They are self-centered. Olúwa fi ràn wọ́n wá wípé ọmọ Tinubu máa jẹ gómìnà orílẹ̀-èdè Nàìjíríà yìí láìpẹ́. God showed all the vision that his son is going to become a governor of this state. Ẹ pàtẹ́wọ́ fún Jésù. Lord Jesus. In this revival, Nínú ìsọjí yìí, the Lord asked us to speak on God of our forefathers. Olúwa ní ká sọ̀rọ̀ lórí Ọlọ́run àwọn bàbá ńlá wa. God of our forefathers. Ọlọ́run àwọn bàbá ńlá wa. Yesterday we
talked briefly about that God. Lánàá, a sọ ní kúkúrú nípa Ọlọ́run yìí. But today we will quickly narrate one or two things about that God. Àṣàyè sọ àwọn méjì nípa Ọlọ́run yìí. Mo sọ lánàá, atọ́níṣe ìwọ máa sọ kò sí dídé bẹ̀rẹ̀ kí ẹ̀kẹ́ kojú sẹ́nu ọ̀nà. Bìrì sẹ́tí olùyà Rúbì ní Fátìrù. Yesterday we talked briefly about that God. Lánàá, a sọ ní kúkúrú nípa Ọlọ́run yìí. Then today I will speak some short notes about the God again. Màá tún sọ ní kúkúrú nípa Ọlọ́run yìí bákan náà lórí. Because we have not less than 15 minutes to live here. Àní ju mẹ́ẹ̀ẹ́dógún lọ láti kú òbí. Tomorrow Ní ọ̀la. we will be able to complete something about God. À lè parí rẹ̀ Ọlọ́run yìí. Of our forefathers. Ọlọ́run bàbá ńlá wa yìí. Father, you need to know. Kókó tá a gbọ́dọ̀ mọ̀. Number 6. Ẹlẹ́ẹ̀kẹfà. About God of our forefathers. Nípa Ọlọ́run bàbá ńlá It wa. is the same God Òun ni Ọlọ́run bákan náà. that walked in the life of David. Tó bá Dábìlì ṣiṣẹ́. They make him great Ó jẹ́ kó jẹ́ ènìyàn ńlá in the journey of life. nínú ìrìn àjò ayé. Òun ló bá Dábìlì tó bá rìnrìn àjò. He walks with David. Tó bá bẹ̀rẹ̀ rìnrìn àjò ti ṣoríire. If he walks with you, you are going to be prosperous. Àfi kó bẹ̀rẹ̀ rìnrìn àjò. Except he walks with you. Àìbẹ̀rẹ̀ rìnrìn àjò wàhálà dé. Without walking with you, there will be Number 7. He ẹlẹ́ẹ̀kejì. said God Ọlọ́run yìí walks in the life of Anna. ó bá Anna ṣiṣẹ́. And he make him laugh at the end of his life. Ó dẹ̀ jẹ́ kó padà lẹ́rìn ní òpin ìrìn àjò Ìwọ ayé náà rẹ̀. ká èmi náà kájà yóò kà mí. You read it, I read it. Bàbá He Ẹlẹ́ẹ̀kejì. said God Ọlọ́run yìí he walk in the life of Sarah. ó ṣiṣẹ́ pẹ̀lú Sárà. Ilé tójú òṣè ń tiẹ̀ gan. Why not ashamed? Ó jẹ́ kójú máa tiẹ̀. You should be ashamed. Ìwọ tó jẹ́ kí o jókòó kó o ka Bíbélì kó o mọ pé báwo lọ́lọ́run ṣe bá Sáírà ṣiṣẹ́ kó o dẹ̀rìn ní ọ̀nà Sárà kó o lè ṣàṣeyọrí. You that supposed to sit down and read about Sarah and how God worked with her. Àwa máa ṣòṣì kiri. You will be doing nonsense. Ọlọ́run ò ní jẹ́ kí a ṣòṣì láyé wa. You will not be doing nonsense in our life. This same God I am talking about. Ọlọ́run tí mò ń sọ nípa He rẹ̀. walk in the life of Sarah. Ó bá Sárà ṣiṣẹ́. They make him great in the journey of Ó life. jẹ́ kó tóbi nínú ìrìn àjò ayé rẹ̀. Check the history. Number 9. Ìwọ lọ́wọ́ ìtàn dáadáa. The history of Joseph. Ìwọ lọ́wọ́ ìtàn Jósẹ́fù. You will see that God of our forefather take him to the next level. Wàá wá rí pé Ọlọ́run bàbá ńlá wa ó mú lọ sí ìpele tó kàn. Number 10. Ẹlẹ́ẹ̀kẹwàá. Isaiah Àìsáyà. was a great man on earth. Ó jẹ́ ènìyàn tó tóbi lórí ilé alààyè. Tó bá lọ́wọ́ tó tí Isaiah kan nínú Bíbélì. Go and see what Isaiah has written in the Bible. Ọ̀dọ̀ Isaiah ni àwọn àsọtẹ́lẹ̀ tó ní agbára ti jáde nípa ọ̀rọ̀ Jésù. It is from Isaiah, a great prophetic mandate. All this happened Eléyìí ṣẹlẹ̀ because he met with the God of our forefathers. nítorí pé ó bá Ọlọ́run bàbá ńlá wa pàdé. Máa ronú bí mo ti ń bẹ́ sọ yìí. Think as I am telling you this, Oṣù tó tún ń bọ̀. next month Oṣù orí ọ̀fẹ́ fún ẹni láti is a month of grace tún ní nǹkan gbà. for you to receive. Number 11. Ẹ̀yin kọ̀ọ̀kanlá. No one met with this God Kò sí ẹni tó bá Ọlọ́run yìí that pàdé. I am talking about Tí mò ń sọ nípa ẹ̀ that may not have a change of life. tí ò ní bí ayé tó da àyípadà rere. Nítorí pé gbogbo àwọn tí wọ́n rí nígbà ìdógún ni wọ́n rí àyípadà rere. People that saw him in those days, they have a transformed life. Lẹ́yìn tó ju ẹyọ kan fún ẹ. Let me tell you The something. 3 Hebrews Àwọn Hébérù mẹ́ta that you have read bá about kà nípa wọn in the Bible, nínú ìwé mímọ́. they were successful Wọ́n ṣe àṣeyọrí because of that God of our forefathers. nítorí Ọlọ́run àwọn bàbá ńlá wa. Wọ́n jẹ́ bí Ọlọ́run àwọn bàbá ńlá wa. Ìwìtá àgọ́ bàbá fáfárá. Àwọn Hébérù mẹ́tẹ̀ẹ̀ta wọn ò lè ṣàṣeyọrí. The two evil they can never be succeed. Number 14 here. Àkọ́tí God of our forefathers Ọlọ́run bàbá ńlá wa. is a God of next level. Ó jẹ́ Ọlọ́run ìpele tó kàn. Number 15 here. Àkọ́tí God of our forefathers Ọlọ́run bàbá ńlá wa. was the God that removed Israel from Egypt to the Canaan. Òun ló mú àwọn Israẹli kúrò nínú ilẹ̀ Íjíbítì. Number 16 here. Rí God of our forefathers. Ọlọ́run bàbá ńlá wa. God of all peace. Ó jẹ́ Ọlọ́run àlàáfíà. Number 17 here. Àṣẹ̀mẹ̀tì. God of our forefathers. Ọlọ́run bàbá ńlá wa. God of all Ó freedom. jẹ́ Ọlọ́run òmìnira.
God of our forefathers. Ọlọ́run bàbá ńlá He's wa. a God of good things. Ó jẹ́ Ọlọ́run gbogbo tó dáa. Ó sì nínú orí dúdú ẹ̀kíní kan Ọlọ́run kan ló wà ń bẹ̀rù. Wọ́n bó ṣe bá pàdé ìṣọ́lọ́kùnrin náà. God is not there. Ìyá ń jẹ mí kò sọ Ọlọ́run níbẹ̀. I am sorry, God is not there. Ọlọ́run tí wọ́n pè ní Ọlọ́run bàbá ara wa. God of our forefathers. Kì í jẹ́ kí ìyá jẹ ènìyàn. He does not make someone to go Ọmọ somewhere. mi tó ti rí yẹn. It's you that know where you have seen that. Ọlọ́run yẹn náà ló ń bá mi ṣiṣẹ́. Is that God that is working with me? Ìyàwó jẹ mí rárá. I did not face any Bẹ́ẹ̀ni mo suffering. ti máa pariwo wípé. I am shouting. Mi ò ní kó ràn mí lọ́wọ́. I am not saying you should Mi ò ní help me. kó fún mi lọ́wọ́. I am not saying you should give me Nítorí money. wípé. Because Ọmọ bí Ọlọ́run àwọn bàbá ńlá mi. I know God of my forefather. Jẹ́ kí n tún sọ̀yẹ̀ fún eléyìí. Let me tell you this. Ọlọ́run àwọn bàbá ńlá wa. My God of my Kì í forefather ṣe fún èèyàn kan rárá. is not for one person. Fún èmi. It's for me. Fún ẹ. For you. Ibùdó ọmọ kékeré. Even for this Ó ti little bẹ̀ God. ayé tún ṣe Ọlọ́run àwọn bàbá ńlá wa. Is qualified to God of our Fún forefather. ẹni pọ́ọ̀tì ni. Gbogbo Kì ènìyàn. í ṣe ìyọ̀kan lọ ní Ọlọ́run. Not for one person. Gbogbo wa la ní Ọlọ́run. All owns God. Lọ jẹ́ ìṣẹ̀lẹ̀. Let's do your food. Ọlọ́run bàbá ńlá wa. Number 19 Number 19. is a divine fulfillment. Ó jẹ́ Ọlọ́run àṣepé pátápátá. Number 20 Number 20. God of our fathers Ọlọ́run bàbá ńlá wa. is a God of Ó restoration. jẹ́ Ọlọ́run àjíǹde. Number 21 Number 21. God of our Ọlọ́run fathers bàbá ńlá wa. is the King of kings. Ó jẹ́ ọba àwọn ọba. Yes, àtàwọn fún Jésù. Number 3. Number 22 God of our fathers Ọlọ́run is the Lord of lords. ó jẹ́ Ọlọ́run àwọn ọlá. Number 23 Number 23. God of our fathers Ọlọ́run bàbá ńlá wa. is I am. Ó jẹ́ èmi ni làwọn èmi ni máa ń bóni mu wọn. To everyone Sí gbogbo ènìyàn. that believes in Tó ń gbàgbọ́ nínú rẹ̀. 24 Ẹ̀dùnkọ́. God of our fathers. Ọlọ́run bàbá ńlá wa. Life of all that want in this life. Àwọn ó jẹ́ ayé fún àwọn tó ń fẹ́ ayé. Oh, mọ̀ pé téèyàn bá fẹ́ tẹ̀lé Ọlọ́run ó máa sọ́fà yìí. If you want to follow God, you will suffer. Wàá di ojú sí ọ̀rọ̀ pé màmá APC ní ẹ́. You will turn back that you are mother of APC Wàá di ojú sí pé ọ̀rọ̀ pé màmá PDP ní ẹ́. or Mama PDP. Kó lè rí ayé ti bàjẹ́. Màmá APC náà lọ sí ṣọ́ọ̀ṣì. Mama APC also goes to church. Kó lè pé Nàìjíríà ti dojú bolẹ̀. Bàbá APC náà lọ ṣọ́ọ̀ṣì. Mama APC goes to church Wọ́n dẹ̀ bíríṣì fún wọn. and they preach to them. Ìgbà tí wọ́n bá ti jáde. By the time they go out, Ẹni tí àwọn náà mọ̀ pé kò lè gbé yín débi kankan. the people they know that they can't take it to Gbogbo anywhere. àwọn tó wọ nínú ipò ní Nàìjíríà yìí, àwọn màmá APC ló kàmpéènì fún wọn. People in the position of authority in Nigeria, Mama APC campaign for them. Tọ́ba bí ìgbà wọn láyé ìwọ̀n ní jèrè wọn láyé. If they gave them to mass of children, they would never eat the food of their neighbor. Wọ́n èètì mi gan, èmi náà dẹ̀ èètì wọn. They ate me and I ate them. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ju igba ọmọ lọ ni wọ́n ti ba ayé ẹ̀jẹ̀ ní Nàìjíríà. They have owned many lives Nítorí ohun tí wọ́n fẹ́ fi fíìdì ọmọ wọn. because of what they want to use to feed their children. Wọ́n wá máa tan gbogbo orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹni báyìí dá. Tó bá wá wọbẹ̀ wọ́n máa fi yà jẹ àwọn èèyàn. They will deceive people. Wọ́n bá bí ìgbà ọmọ láyé. If they give birth to thousands of children, Ìwọ́n lọ kọ́ sílẹ̀ ìwé pẹ̀lú ẹ̀ lájọ máa fojú ra wa rí. go and put down we are going to see That is Psalm 91. Psalm 91. Ó ní kìkì ojú èmi àti ẹ̀ láòfin máa rí èrè àwọn oníṣẹ́ mi. Dúró bẹ́ẹ̀ ni o sì bẹ́ẹ̀. Àtọ́wọ́ fún Jésù. 25. 25. Ọ̀nà bàbá ńlá wa. God of earth and heaven. Ẹ̀wọ̀n ló ní ọ̀hún àtayé. That is the owner Ẹni tó ní of earth ayé and heaven. àti ọ̀hún. I want you to see another way. Fẹ́ kó tún ní báyìí. So that we can round up. Ká gbogbo ẹ̀ sí That ìpàdé. he proved himself Ó fira rẹ̀ wọ̀. that he is God of our forefathers. Ipe òun ni Ọlọ́run bàbá ńlá wa. Joshua 6 from 1 to 27. Joshua 6, 1 to 27. Kàwé yẹn dáadáa. Ibi tó o bá ń sọ̀rọ̀ tí a ò bá ti fi ibi tí ó tún ti fi ara ẹ̀ wọ̀n pé àní òun ni Ọlọ́run àwọn bàbá ńlá wa. If you are talking, if you don't showcase where in my mind said I don't know how Àwọn far, àdàbẹ̀ ẹgbẹ́ àkàn sọ̀rọ̀ lásán. you will be as if you are speaking in vain. Kí ló bá pàdé ẹni kó kàwé ẹ̀yàn wọ̀nyí. Joshua 6 from 1. Yes.
shock here. So shock here. Olúwa sì wí fún Joshua pé. Ọlọ́run ti sọ pé. Wò ó, mo ti fi Jẹ́ríkò lé ọ lọ́wọ́. Ibi tó ti ń prove ara ẹ̀ ní mi. Ìrọ́pìn ni kúlì mú sọ́mà. Joshua bàbá tòbí ní hìmù mo fi Jẹ́ríkò lé ẹ lọ́wọ́ kàwé. Àti ọba rẹ̀. Àti ẹ̀yẹ. Àti àwọn ọlọ́gbàrà akọni. Ẹ̀yin yóò sì ka ìlú náà mọ́. Yes. Gbogbo ẹ̀yin ológun. Yes. Ẹ̀yin yóò sì yí ìlú náà kan lẹ́ẹ̀kan. Yes. Báyìí ni wọ́n ó ṣe ní ijọ́ mẹ́fà. Báyìí náà ṣe ní ìjọba. Àlùfáà méje yóò sì gbé ìgbé júbílì méje. Àlùfáà méje wọ́n máa dé ìdè júbílì méje. Níwájú àpótí náà. Oh my God! Ìjọ Kò méje. sọ́ọ̀tì ẹ̀ máa lọ. Oh my God! Ọmọ yẹn sùn. Àwọn ò ní ìdí ẹni tí ò wá. Àwọn tó wá ìwọ kan adjust ara ẹ̀ kó o lè ṣòrí. Kò sí kò tí kò tó kọ̀ pẹ̀lú ẹni tí ò wá. Mi ò ń pè yàn kó wá ṣọ́ọ̀ṣì. Ṣé mi ni mo ń pè wọ́n kó tó yàwó wọn ni? That is the Lord that here. The same thing ni mo sọ fún ẹ. Mo bẹ̀rù ká tó tó yàwó. Àwọn tó bá pè wọ́n kí wọ́n wá sí Ọlọ́run. They are mad. Aṣírí ní ṣe bẹ́ẹ̀. It's a lunatic that does that. Màmá rẹ̀ ti gbé à. Ṣé ò ní tó yàwó ẹ̀ lálẹ́ ìgbé tó tó tó. Are you not going to have a sexual intercourse with your wife? Àìjẹ́tì mi ìyá àbí ìyá Balógun. Fí ní fi ẹnikẹ́ni kó wá ṣọ́ọ̀ṣì it is over my dead body. I will not tell anyone. Mo fi ayé àti ọlọ́run múra ẹ̀. Gbogbo ènìyàn mẹ́ta máa ma ṣe ọlọ́run. Kẹ́lẹ́. Verse 4, sir. Kí ló ṣẹlẹ̀? Àlùfáà méje yóò sì gbé ìgbé júbílì méje. Yes. Níwájú àpótí náà. Kẹ́lẹ́. Ní ọjọ́ keje. Yes. Yóò sì yí ìlú náà kan lẹ́ẹ̀méje. Ẹ̀yin máa yí ìlú náà ká ní ẹ̀mẹ́jẹ. Àwọn àlùfáà yóò sì fọ́ ìpè wọn nì. Wọ́n máa fọ́ ìpè wọn ni. Yóò sì ṣe nígbà tí wọ́n bá fọ́ ìpè kí wọ́n nígbà tí ẹ̀yin bá sì gbọ́ ìró ìpè. Ẹ bá ti gbọ́ ìlú ìpè náà. Gbogbo àwọn ènìyàn yóò sì ó kú. Gbogbo ènìyàn ni kò máa wọ́n kú. Ó di ìlú náà yóò sì ó lulẹ̀ bẹ́ẹ̀rẹ́. Àwọn ènìyàn yóò sì gòkè lọ́tàrà. Olúkálùkù níwájú rẹ̀. Àwọn éríà tó fi rẹ̀ mọ̀ pé àní èrò ẹni Ọlọ́run. Ó mọ̀ pé ẹni tí wọ́n ń pè bẹ́ẹ̀ ni ẹni tó lè dúró ti èyí ní ìgbà ìpọ́njú. Tó bá ṣe tán, á dúró sí ẹni bá ìpọ́njú. Á ju ẹ̀kọ́ ní ìgbà ìpọ́njú. Bàbá máa padà nínú ojú ẹ̀ àtúntò. Ẹni tí wọ́n pè ní ọlọ́run àwọn àpáná wà nílẹ̀. Káwé. Jésù ọmọ lórí sípò àwọn àlùfáà. Ó sọ lọ́dọ̀ ní nígbà tí Olúwa wí. After God has spoken, Joshua sì ó sì nígbà tí ó gbọ́ after he heard it, Joshua sì wí. Joshua said it out. Àbí sọ́jà àkọsọ tí mo sọ. Rárá sà. I heard it Mo sì wí. and I said it out. Kàwé. Jésù ọmọ lórí sípò àwọn àlùfáà. Yes. Ó sì wí fún wọn pé ẹ gbé àpótí májẹ̀mú náà. Ó yá, ó ti Kí yá. àlùfáà méje tí ó sì gbé ìgbé Àwọn júbílì ìkọ̀wé méje. àwọn èèyàn máa di ilé ara wa síbi tá a wà yìí mọ́. We cannot delay ourselves where we are. Mo sọ pé àwọn màmá tó wá bá mi lánàá. I told the people that came to me Wọ́n níbi yesterday, tí mo wà yìí. so where I am Ó ń dààmú iṣẹ́ ìránṣẹ́ mi. is disturbing my Kì administration. í ṣe kó dààmú pé kí n má lò ó gbogbo wa òkè. I am okay. Ṣùgbọ́n ó ń dààmú iṣẹ́ ìránṣẹ́ mi. It's affecting my Dáhùn èèyàn bá administration. dọ̀fẹ́ rí ọ̀hún ni wọ́n máa ní ìlú ìwé ló ń jẹ́ bẹ̀. If people hear very little Mo here, jẹ́ kó yé wọn pé tó bá máa tú àkókò yìí ní ọdún tó ń bọ̀. I said at this time next year, Màá ti múùfù ṣọ́ọ̀ṣì lọ sí òkè. Kí wọ́n máa lọ dáadáa. there should be near Kò me. sọ tó lè dá dúró. There is nothing that will stop me. Because Ẹni tí ń tẹ́ inú mi. the person in me Ó ju ẹni tí ń tẹ́ inú wọn lọ. is more than the person Ẹni in tí ń tẹ́ inú mi tó tọ́. Òun ni ọlọ́run àwọn bàbá ńlá wa. Láti ọdún Jésù. Ó ò lè gba ọkọ sí ó ò lè bá ní ọdún tó ń bọ̀ kò ṣe é gbàdá tó máa ṣe tó. God of our forefathers. Ọlọ́run bàbá ńlá wa. Ó wá fẹ́ ti tọ́ níbi. It's affecting my journey. It's affecting my relationship with God. It's
And I have never doubted it for once. Ohun tí mo pè lọ́wọ́ ẹ̀ mo ń dúró dè fún ìmúṣẹ rẹ̀ ni. I am waiting for the fulfillment. Nítorí wọ́n máa ṣe ẹ̀mùsọ̀ tó fẹ́ ṣe. Because it will come to pass. Mo ti sọ tí ẹnikẹ́ni máa ṣe. And no one can do Kì í it. ṣe ìránṣẹ́ rẹ̀ lè tẹ̀síwájú. For the Christian láti ṣẹlẹ̀. it has to come to pass. Yóò ṣàlàyé gbà. Yóò ṣàlàyé jìnnà. Ọ̀rọ̀ tó Olúwa ti sọ nípa Adonai o. Yóò Ó wà bẹ́ẹ̀. Are you there? Ó wà bẹ́ẹ̀ máa pàtẹ́wọ́. If you are there, continue clapping. Ọlọ́run ni. Lẹ́yìn àwọn ṣiṣẹ́ ìfòkò ká lè sọ nípa ìlú. When one word for blessing, we talk about blessing. Gbọ̀ngàn tó ń lọ lọ́wọ́lọ́wọ́ làwọn máa sọ pa We rẹ̀. speak what is in both. Ẹni tí ò bá sọ nípa ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ fi lọ́wọ́ wọn dáadáa wà á rí wípé ẹni yẹn òkúrò ayé àti ọ̀run rẹ̀. If you don't speak on what is in both, you see the person as a liar. Wọn ò kíyà owó bá àmà jẹ̀yà káwọn ṣáà máa ṣe káwọn ṣe kíni. Bọ́tẹ́mí ò rí bẹ́ẹ̀ gbogbo wa la ní láti enjoy. Every one of us must enjoy. Káwé! Mẹ́sísà. Kí ló ṣẹlẹ̀? Joshua ọmọdé ní sí pé àwọn àlùfáà. Ó pè wọ́n o. Ó sì wí fún wọn pé Ẹ̀ẹ́. ẹgbẹ́ àpótí májẹ̀mú náà. Bí àpótí Kí májẹ̀mú. àlùfáà méje. Ẹ̀ẹ́. Kí ó pé ìgbé júbílì méje. Gẹ́gẹ́ bí Olúwa ti mọ́ Ní lọ́sọ̀. iwájú àpótí Olúwa. Káwé. Ó sì wí fún àwọn ènìyàn pé Ẹ̀ẹ́. ẹ kọjá Ẹ kọjá. kí ẹ sì yí ìlú náà bá. Ẹ gbọ́dọ̀ yí Kí ká. àwọn tí a há mọ́ra kí ó sì kọjá níwájú àpótí Olúwa. Káwé. Ó sì ṣe nígbà tí Joshua wí fún àwọn ènìyàn tán. Yes. Àwọn àlùfáà méje Yes. tí ó gbé ìgbé júbílì méje Yes. kọjá níwájú Olúwa. Yes. Wọ́n sì fọ́ ìgbé wọn nì. Wọ́n fọ́ ìgbé wọn nì. Àpótí májẹ̀mú Olúwa sì tẹ̀lé wọn. Ó tẹ̀lé wọn. Àwọn tí ọmọràn sì lọ níwájú àwọn àlùfáà Wọ́n lọ níwájú àwọn tí ń àlùfáà. fọ́ ìpè. Gẹ́gẹ́ bí- Ohùn ẹ̀yìn sì Sọ tú pé àpótí náà yìí. gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Káwé. Àwọn àlùfáà ń lọ, wọ́n sì ń fọ́ ìpè. Bẹ́ẹ̀. Joshua sì pèsè àwọn ènìyàn wípé Yes. ẹ kò gbọ́dọ̀ hó, bẹ́ẹ̀ ni ẹ kò gbọ́dọ̀ pariwo, Ẹ má ti bẹ́ẹ̀ ni pariwo ọ̀rọ̀ sí kan i. kò gbọ́dọ̀ jáde lẹ́nu yín. Ẹ jẹ́ ká máa ti Títí ọjọ́ pariwo. tí èmi ò wí fún yín pé ẹ̀wọ̀n nígbà tí ẹ̀yin ò bá ó. Bẹ́ẹ̀ ni ó mú kí àpótí Olúwa Yes. ṣé yí ìlú náà bá. Ó yí ìlú náà bá. Ó yí i kálẹ̀ kan, wọ́n sì lọ sí ibùdó. Wọ́n lọ sí Wọ́n sì ibùdó. wọ ní ibùdó. Wọ́n wọ ní ibùdó. Joshua sì dìde ní kùtùkùtù Ó òwúrọ̀. dìde kùtùkùtù Àwọn òwúrọ̀. àlùfáà sì gbé àpótí Olúwa. Yes. Àwọn àlùfáà méje tí ó gbé ìgbé júbílì my méje God, oh my níwájú àpótí Olúwa lọ Yes. títí. Wọ́n sì fọ́ ìgbé wọn nì. Wọ́n fọ́ ìgbé Àwọn wọn nì. tí ọmọdé ogun lọ níwájú wọn. Hey. Ọmọ ẹ̀yìn sì ń tọ̀ àpótí Olúwa lẹ́yìn. Yes. Àwọn àlùfáà sì ń fọ́ ìgbé. Bí wọ́n ti lọ Yes. ní ọjọ́ kejì, Yes. wọ́n sì yí ìlú náà Wọ́n ti ṣe padà. bẹ́ẹ̀. Wọ́n sì padà sí ibùdó. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni wọ́n sì ṣe ní ọjọ́ mẹ́fà. Wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni. Wọ́n sì ṣe ní ọjọ́ keje. Sọ pé ní ọjọ́ Wọ́n kẹfà. ti dé ní kùtùkùtù. Sọ pé ní ọjọ́ kẹfà. Ní ọjọ́ kẹfà. Wọ́n tún ṣe bẹ́ẹ̀ náà. Sọ bẹ́ẹ̀. Ní ọjọ́ kẹfà wọ́n ti ṣe bẹ́ẹ̀ náà. Ọlọ́run ni yóò sọnù. Ohun tó rán mi lèmi sọ fún ẹ. Ẹni tó bá dẹ̀ máa sọnù mi ò kíá. Nítorí ẹ̀jọ̀ pé mo ní tó ìwé pé mo máa ń pariwo pé mi ò ní wáyọ̀ lọ́lé. Kí ni mo fẹ́ lọ ṣe ń lè ẹ̀? Kí ni mo fẹ́ ṣe ń lè ẹ̀? For what? Nígbà táwọn kan sọ wípé ìdí táwọn ṣe ra pléènì ni wípé kí evangelism lè ṣe dáadáa. Ṣé wọ́n lè dé pléènì níwájú ẹ̀? Dá mi lóhùn. Impossible now. Àwọn kan ní so that evangelism wọ́n yẹ ṣe nínú plane wọn ni. Obìnrin lẹ́nu yẹ so that evangelism can just be here. Ẹni tó bá ṣe evangelism ṣé ó lè dé plane níwájú lé. Bóyá níwájú lé délé Muhammadu gan pé yẹn ní ó níbi tó ní gáràjì sí. Lọ́wọ́ àwọn tó máa ń bá délé Muhammadu orí plane lọ ti wá wákọ̀ sọ̀kalẹ̀ ni. They are not for you. Don't let them má jẹ́ kó parọ́ fún ẹ. Ògo tó wà lọ́wọ́ ẹ làwọn kan gbà. For continue following them, wọ́n máa rí pé kò sí nǹkan tó máa ṣe láyé. Káwé. Fẹ̀sì dísà. Kí ló ṣe? Wọ́n ti ṣe ní ijọ́ keje. Wọ́n ṣe ní ìjọ keje. Wọ́n ti ṣe ní kùtùkùtù ní Wọ́n tún nílé ní oṣù ní àfẹ̀mọ́júmọ́. Wọ́n sì yí ìlú náà ká. Gẹ́gẹ́ bí ti ìṣáájú lẹ́ẹ̀keje. Ní ọjọ́ náà nìkan ṣoṣo ni wọ́n yí ìlú náà ká lẹ́ẹ̀keje. Ó sì ṣe ní ìgbà keje
where he showcased himself as God of our forefathers. Sísì tí mo fi ń tẹ̀lé tó bí mo ṣe ń tẹ̀lé ló ń fi ara ẹ̀ wọ̀n wípé òun ni Ọlọ́run bàbá ńlá mi. There is no any other reason why I follow him because he showed himself as God of my Tó bá wá ní forefathers. òun tẹ̀lé òòrí kó ń fi ara ẹ̀ wọ̀n bẹ́ẹ̀ lọ ṣẹ́ẹ̀kì ìgbésí ayé ẹ̀ lọ́dà bí. If you said you are following him and you have not seen him in that Ṣé o lè direction, kàwé ká ohun tó ṣẹlẹ̀? Verse 17 sir. Ìlú náà yóò sì jẹ́ ìyàsọ́tọ̀ sí Olúwa. Yes. Òun àti gbogbo ohun tí ń bẹ nínú rẹ̀. Kìkì Ráhábù. Pọ́ńṣọ́dọ̀ ni yóò là. Òun àti gbogbo àwọn tí ń bẹ ní ilé pẹ̀lú rẹ̀. Yes. Nítorí tí ó pa àwọn oníṣẹ́ tí ó rán mọ́. Yes. Àti ẹ̀yin bí ó ti wù kí ó rí. Yes. Ẹ para yín mọ́ kúrò nínú ohun ìyàsọ́tọ̀. Kàwé. Ohun tó ṣẹlẹ̀ nínú. Kí ẹ má ba ìyàsọ́tọ̀ tán. Kí ẹ sì mú nínú ohun ìyàsọ́tọ̀ náà. Ẹ̀yin á sì sọ ibùdó Ísírẹ́lì di ìfibú. Ẹ̀yin á sì mú ìyọnu bá a. Ohun tó ṣẹlẹ̀ ni mo fẹ́ gbọ́ kàwé. Ṣùgbọ́n Yes. gbogbo fàdákà Yes. àti wúrà Yes. àti ohun èlò Yes. idẹ àti irin Yes. mímọ́ ni fún Olúwa. Yes. Wọ́n wà sínú ìṣúra Olúwa. Yes. Bẹ́ẹ̀ ni àwọn ènìyàn náà hó. Nígbà tí àwọn àlùfáà fọ́ ìpè. Lọ́ fọ́ ìpè. Ó sì ṣe Yes. nígbà tí àwọn ènìyàn gbọ́ ìró ìpè. Hey! Tí àwọn ènìyàn sì ó kú. Ṣọ́ọ̀kì wọn. Hey! Ọdún náà wó lulẹ̀ Ó ti ṣe bẹ̀rẹ̀. kí ni? Ó wó lulẹ̀ bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn ènìyàn náà wọ inú ìlú náà lọ. Olúkúlùkù tààrà níwájú rẹ̀. Wọ́n sì kọ́ ìlú náà. Wọ́n sì fi ojú Ibi tí ìyà. Jẹ́ríkò ti wó lulẹ̀ nìyẹn. that is where Jericho fell down. Àwọn ọmọ ọlọ́run rẹ̀ máa ń wọ́n fi àlejò àlejò. Kò sí ọgbẹ́ ìsìn láàrin wọn. Àwọn ọmọ ọlọ́run rẹ̀ máa ń wọ́n àbẹ̀lẹ̀. Jẹ́ríkò wé ọ̀la. Òbí Jẹ́ríkò wé Come to the church, come to the church, máa mọ̀ wájú. come to the come. Ohun tí mo gbọ́ mo fẹ́ sọ. What I heard is what I want to say. Mo gbọ́ ni. I heard it, Tí n bá sì gbọ́ mo máa sọ. and when I heard it, I will say it out. Tàbí ẹ ò wí pé ó jẹ́rìí ara ẹ̀ bóun ni ọlọ́run babaláwa mi. Yes, good result as out of forefather. Ògiri tó jẹ́ pé wọ́n ṣe ń wò lọ́ọ̀kan, wọn ò ní ìrètí pé àwọn máa yí sódì kejì. As they are seeing it, I heard they don't have the hope of moving to the next one. Èèyàn kan wá bá wọn. And somebody told him, Ó bèrè ẹ̀ ní òun ní ọlọ́run. he said he is Ó God. lóun tẹ́ máa ń ṣe mí. What this was you are going Ẹ pé to do? lójú àwọn alàgbà. Call all Ẹ elders, jẹ́ kí wọ́n ṣe báyìí. and them do this. Kí wọ́n yí odi yìí ká fún ọjọ́ Let méjì. them round the wall for 7 Ní days. ọjọ́ kan ni kí wọ́n yí ká fún ọjọ́ kan. A day, they should round it Kí wọ́n ṣe bẹ́ẹ̀ fún ọjọ́ mẹ́fà. for 6 times. Ṣùgbọ́n tó bá ti di ọjọ́ keje, The 7 days, ó ní ẹ jẹ́ kí wọ́n yí odi yìí ká fún ọjọ́ méje. let them round it for 7 days. Lẹ́yìn tí ó bá ti di tọ́jú odi ká fún ìgbà méje. For 7 times. Lẹ́yìn tó bá ti di ìgbà keje. The 7 times. Tẹ́ ẹ bá ti gbọ́ wípé mo ní kẹ́ ẹ pé aleluya. When I say you shout hallelujah, Ó ní kẹ́ ẹ pè é. shout it out. Wọ́n sì ṣe bẹ́ẹ̀. Bí wọ́n ṣe yí tọ́ tí wọ́n wá ń tọ́ pé aleluya. After running, they shouted hallelujah. Ìyẹn sì fò ní. The world fell down Wọ́n sì bọ́ sí ilẹ̀ ìlérí wọn. and they moved to their Ó promised gbọ́ land. ní etí ìlú. I heard it, Ohun tí mo gbọ́ ní etí and this is what I heard. tó ń olúwa. Hearken to the Ó voice, ṣàmì mẹ́ta. 3 powerful amen. Ògiri Jẹ́ríkò tó àyẹ̀mọ́ aga. The wall of Jericho that is hidden Ó here. wà bí owó mi àbọ̀ owó mi lórí You afẹ́fẹ́. are here, all you are watching on the altar. Lọ́bí ní ìpàdé. You are hearing the Ògiri outside. Jẹ́ríkò tó mú ẹ mọ́ gágá. The wall of Jericho. Wàhálà ṣe ọjà ní alẹ́ yìí kò wó dànù rẹ̀. Mo gbọ́ ni o. I heard it. Mo sì wí jẹ́ bí wòlíì And I olùkọ́. said it out as a prophet of God. Ó tilẹ̀ òkè inú bẹ̀ ń bà yín rí.
As November may be, ó máa wà nínú àwọn ọlọ́pẹ́ àwọn méjì. Ẹ̀fọ́ ìṣẹ̀lẹ̀ nínú ayé. something is happening in the world. Ọkọ̀ ní kó rí báyìí ni. It's just like this for them. Ó láwọn ibi tí wọ́n ti ń pa ìyàn lọ́wọ́lọ́wọ́ bàtọ́ ní àpé oríṣiríṣi lọ́wọ́ ẹgbẹ́ tó ká tó bá tiẹ̀ lọ. There are some people they are killing now and people are moving. Mo gbọ́ ni. I heard it. Ẹ gbóhùn Olúwa. After the voice Ohun of tí God. mo gbọ́ nìyẹn. That is what I Mo sì heard. fi jẹ́ bí wòlíì Olúwa. And I said it as the word of God. Kí tí 2021 máa fi parí. In 2021 the end. Ó ní 4 victim àwọn tí ń pa ìyàn. Mo gbọ́. I heard it. Ó sì fi jẹ́ bí wòlíì Olúwa. And I said as the word of God. Ohun tó létí ò rí ṣe. What you pursue and you are able to perfect Ní it. December tó kọjá. Last December. Nínú December yìí. In the December. Ìrọ̀rùn ló máa fi ṣe lórúkọ Ààrá òkú fẹ́ ṣe àmì. We have not seen the people that will say amen. Ẹ jẹ́ kí n sọ yìí kí n lè mú lójú àwọn sáde. Let me say this so that I can Ó tell wí. the I said it Gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run rán sí àwọn ènìyàn. as the person God sent to his Mo people. sì fẹ́ jẹ́ kó gbà mí gbọ́. And I want you to believe me. Ìpadà sílé rẹ lónìí. You're talking back home today. Ogun tó orí kó o tó wá bíbá yìí. The battle you have seen before coming. Ogun tó orí kó o tó máa wo fídíò yìí. The battle you have seen before you watch this Gbogbo video. ìwọ tó join ní fídíò yìí. You that will join this video. Ogun tẹ́ ẹ rí kẹ́ tó máa pàṣẹ wá kẹ́ The tó máa. battle you have seen before you watch Ìwọ the tó video. wà ń bíbá yìí lọ́wọ́lọ́wọ́ yìí. You that you are here present. Ogun tó fi sílẹ̀ lé kó o tó wá The bíbá yìí. battle you left at home before Àwọn coming. ogun tó orí kó o tó wá wájú The Olúwa. one you have seen before you come to the Mo náà ní o. I heard Mo it. sì wí. And I'm saying it Gẹ́gẹ́ bí wòlíì Olúwa. as the word of God. Ìpadà sílé rẹ. You are returning back home. Àwọn ogun yẹn máa jí ohun ìtìsẹ̀ rẹ lórúkọ Jésù.